ẹ gbọ́ ẹ̀yin èèyàn kí gan ló ń ṣẹlẹ̀ láàrin àwọn olórin ẹ̀mí àwọn gospel singers kí ló ń ṣẹlẹ̀ láàrin wọn. Adeyinka Alaseyori ló tó pariwo bọ́ọ̀tà báyìí pé kí gbogbo àwọn èèyàn ó dákun kó máa bóun gbàdúrà ní kíkankíkan kí ikú àìtọ́jọ́ kó má ṣẹlẹ̀ sí ọ̀dẹ̀ òun. ẹ̀yin èèyàn eléyìí tí wàá ń pọ̀ lápọ̀jù o. Ìgbà wo gan láì kẹ́dùn ikú Àdùkẹ́gò òdì tán Adeyinka Alaseyori náà tó ti pariwo bọ̀nù báyìí kí ló ń ṣẹlẹ̀ gangan. ẹ jẹ́ àgbà ohun tí Adeyinka Alaseyori sọ nínú fọ́nrán yìí kẹ́ẹ̀dẹ̀ máa bá mi fìròyìn lórí ẹ̀ sí kọ́mẹ̀ǹtì. I want you to pray this prayer. A lot of things have been happening from 6 months back or 1 year back, and I don't even talk. The point is, everybody has the right to their phone. Everybody has the right to type whatever they want to type. Everybody has the right to their data. But there is something about this life that nobody has the right to. Is your life. Is your life. Ọlọ́run nìkan ló ní ẹ̀mí ẹ̀ lọ́wọ́. That existence, ìwà láàyè Ọlọ́run nìkan ló ní lọ́wọ́. So because God is the only one that holds your life, your breathing, your breath, I beg you in God's name, don't leave that God. This life, I want you to please share. Don't leave that God. Don't leave that God. A lot of things have been going on online. I've just been looking. I don't even have a comment. I don't comment. I don't have any reservation. I just want you to pray. 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 Pray with me. Ẹni tí ò kí mi kú oríire. Tí ò kí mi kú oríire rí. Má gbà wọ́n láàyè láti kí mi ní sùnre láìpẹ́ ọjọ́. As in, my heart is heavy. Má gbà wọ́n láàyè. Má jẹ́ kó ta yọ mi. Má jẹ́ kó ta yọ mi. Àtèmi, àtọmọ, àtọkọ, àtàwọn olólùfẹ́ mi káàkiri gbogbo àgbáyé. Ẹni tí ìṣerere mi máa ń bínú. Your joy, your happiness. Every time you have housewarming, your small win will never make them congratulate you. Your small win, they will never congratulate you. Your small win, they will not congratulate you. They will not. Don't jọ nínú àánú. Ọ̀rọ̀ òdì tá a ti sọ pa mi, tá a ti gbé mi ṣẹ́, tá a sọ nínú ilé, tá a sọ ní gbangba. Bóyá wọ́n type ẹ̀ lórí social media ni, bóyá àwọn tí ò ní data lọ type ẹ̀, bóyá wọ́n lọ́lá jù mí lọ, bóyá àjọ lọ́lá bákan náà, bóyá wọn ò lọ́lá tó mi, bóyá wọ́n lórúkọ jù mí lọ, bóyá wọ́n lówó jù mí lọ, gbogbo ẹnikẹ́ni, bóyá wọ́n yá data ni, gbogbo ọ̀rọ̀ òdì níbikíbi ní orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé tá a ti dúró sọ lórí ọ̀rọ̀ èmi Adéyínká Aláṣeyọrí kò ní ṣẹ. Ìwọ náà gbà lórí ọmọ, gbà lórí ọkọ, ohun gbogbo tó bá jẹ́ ayọ̀ ẹ, bẹ̀rẹ̀ sí ní gbà lórí wọn. Bẹ̀rẹ̀ sí ní gbà lórí wọn. Ẹlòmíì máa bẹ́ ẹ bóyín láàárọ̀, ó máa bẹ́ ẹ bóyín lọ́sàn-án, tó bá dalẹ̀ ó máa pẹ̀ láwọn tó ń ba tiẹ̀ jẹ́. Òótọ́ ni mo bá ẹ sọ, kì í ṣeré. Don't look at social media and be smiling. I don't fake anything at all. Anything you see on my page, they are so real. This is me online and offline. Tó bá wá fún mi, ẹ̀mí mímọ́ máa wá fún ẹ. Tó bá dojú kọ mí, àwọn ogun ọ̀run máa dojú kọ ẹ. Tó bá bá mi jà láì nídìí, àwọn áńgẹ́lì máa bá ẹ jà láì nídìí. Gbogbo bí tó lóore bá wà, wọ́n máa kọ̀yìn sí ẹ láì nídìí. Tó bá ń sáré kí n kú, àwọn ọmọ ẹ máa kú tìrantìran. Àkókò yìí kì í ṣàkókò tí mò ń gba soft prayer. Mi ò mọ anybody rí. Yes, tó bá ti wá fún ire mi, ire máa wá fún ẹ. Tó bá ti ní pé kí ikú kàn mí, ikú máa kàn ẹ́ tìrantìran. Ikú tó dẹ̀ ní kó kàn mí á fò mí dá tilétilé. Bẹ́ẹ̀ ni. Mi ò mọ báwọn àwọn tó wà nínú ayé ṣe ń pe ògèdè wọn, ṣùgbọ́n mo mọ nǹkan kan pé tí Olúwa nílẹ̀ àti ẹ̀kún rẹ̀, ayé àtòun gbogbo tó tẹ̀dó sínú rẹ̀, ó fi ìdí rẹ̀ sọlẹ̀ lórí òkun, ó gbé ká orí àwọn ìṣàn omi. Ó ní ta ni yóò gorí òkè Olúwa lọ, tàbí ta ni yóò dúró níbi mímọ́ rẹ̀? Ẹni tó ní ọwọ́ mímọ́ tèmi ò ní, àti àyà funfun tèmi ò ní, ẹni tí kò gbé ọkàn rẹ̀ sókè sí asán, èmi ò nírú yẹn. Ṣùgbọ́n Bíbélì ló tún fi yé mi pé nínú rẹ̀ lèmi ti di olódodo, nínú rẹ̀ ni mo ti ní àyà mímọ́, nínú rẹ̀ ni mo ti lè gbé ọwọ́ mímọ́ sókè. Ta lẹni náà tàbí nínú obìnrin tó ń fi ọ̀rọ̀ òdì wá mi, tó fi ń wá ilé mi, tó fi ń wá ọmọ mi, tó fi ń wá ọkọ, tó fi ń wá àwọn olórí àyànmọ́ mi? Lórúkọ Bàbá, Ọmọ, Ẹ̀mí Mímọ́, ilẹ̀ bá wọn jà. Láti òní ìlọ, ilẹ̀ máa bá wọn jà. Lórí ire ìṣerere dèwọ̀ fún wọn. Gbogbo ẹnikẹ́ni tó bá ti dúró láti súre fún mi, ire kó bá.
ẹni tó bá ti dúró láti gégùn fún mi tó jẹ́ pé tó bá ti rí fídíò mi báyìí ègún ló ń rò, tó bá ti rí pé wọ́n post nǹkan nípa mi pé ó jẹ́ oríire ègún ló ń rò, ó ń dúró tó máa gbọ́ ibi nípa mi, á wá máa bá mi kẹ́dùn, á máa bá mi ẹlẹ́dàá má fàyè gbà wọ́n. Ó di èèwọ̀ lórí mi tìrantìran. Ọlọ́run ó di èèwọ̀ lórí mi tìrantìran, ó di èèwọ̀ lórí mi tẹbítẹbí, ó di èèwọ̀ lórí mi tilétilé, ó di èèwọ̀, ó di èèwọ̀, ó di èèwọ̀. Jésù Olúwa wa. Àmín. This is the third prayer point. You know, mo wá discover pé ó tó kí n bẹ̀rù èèyàn. Ó tó kí n bẹ̀rù èèyàn. Ìdí ni pé ikú ò ní pa mí láìpẹ́ ọjọ́. Ó di èèwọ̀. You need to check DMs. You need to check my DMs. I see people's comments and I laugh. I see curses and I smile. I see people wishing me a lot of things and I wish them back. Màá kọ́ rẹ́rìn. Màá kọ́ rẹ́rìn. Màá rẹ́rìn sí yín ni. Torí ẹni tó bá ti fi kúrò mi ọjọ́ kú ó ń ka ikú. Ó fẹ́ ikú tó bá ti ro kúrò mi ó fẹ́ ikú. Ó fẹ́ ikú ń gbóná. Tó bá ti wò pé ègún ikú ló rò sí mi, ó fẹ́ ikú ń gbóná. Kì í ṣe ikú díẹ̀, ó fẹ́ ikú gbígbóná. Tó bá wọ DM mi, tó wá ń pa àwọn èèyàn tira pé kó máa gbàdúrà òdì lé mi lórí. Wo ikú á máa lé ẹ kiri tó bá dúró ikú ni. Tó bá jókòó sórí ikú. Tó bá sọ̀rọ̀ sórí ikú. Don't come to my DM. Don't tell anybody anything about me for evil. Mi ò ní kú lẹ́nu. Mi ò ní kú lẹ́nu. Àyànmọ́ mi ò ní kú. You come to people's DM, you wish them death. You come under their comments, you wish them death. Èèwọ̀ ni lórí tèmi Adeyinka Alaseyori ẹ gbọ́ kẹ́ kọ́lẹ̀. Báwọn èèyàn kákàkiri bá ń pe ikú lé mi lórí. Kó gbóná ju ajere lọ. Áńgẹ́lì apanirun á máa lé wọn kiri. Bó bá jẹ́ wòólì, áńgẹ́lì apanirun á gba odó lórí wọn, á jẹ́ kó fà bà wọ́n láyà. Yes. Ẹ gbàdúrà, gbogbo nǹkan tó jẹ́ ayọ̀ yín ni kẹ́ gbàdúrà fún. Gbogbo nǹkan tó ń fún ẹ láyọ̀ ni kó gbàdúrà fún. Má bá wọn sí pẹ̀lú láwọn tó máa sọ pé mi ò ní gbà. Is a deadly prayer. Ayé yìí ti le ju nǹkan ta. Ayé yìí ti le. Ayé yìí ti le. Ayé yìí ti le. Ayé yìí ti le. Ayé yìí ti burú. Hi. I cannot cry. I cannot cry. I cannot cry. It's so painful. It's so sad. It's so sad and it's so painful. That ayé yìí, àwọn èèyàn ò mọ̀, you don't know what is going on. A lot of things, a whole lot of things behind the scene, behind the camera. Ó máa pọ̀ ju nǹkan tẹ́ ń rí lọ. Ó máa pọ̀ ju nǹkan tẹ́ ń rí lọ on social media. People will be looking at social media, they will be judging you by your social media. No, it's beyond that. It is beyond that. People are going through a lot behind closed door. But the only thing we can do is to pray. The only thing we can do is to pray. If it has not been working for you, start praying. Tí àdúrà bá ṣiṣẹ́ fún ẹ tẹ́lẹ̀, bẹ̀rẹ̀ sí tún gbà. Tó ládùúrà ṣiṣẹ́ o. Àdúrà ṣiṣẹ́ o. Let us pray. Pray and tell God. Olúwa, àdúrà kẹta rẹ̀ méje là ń lọ. A ti gba alákọ̀ọ́kọ́. Ẹni tí ò kí mi kú oríire rí má gbà wọ́n láàyè láti kọ rest in peace lé mi lórí láìpẹ́ ọjọ́. Ìkejì, ẹni tó ń fi ọ̀rọ̀ òdì wá mi kiri, tó ń fi wá àyànmọ́ mi. Ẹ̀mí mọ́ má jẹ́ kó rí bi dúró sórí mi. Dá padà fún wọn ní ìlọ́po. Ẹlẹ́ẹ̀kẹta lélẹ̀, ẹ gbàdúrà ẹ sọ fún Ọlọ́run.
àwọn ọ̀rẹ́ tí mo kó jọ tó jẹ́ ọ̀tá, Ọlọ́run pín wa níyà pẹ̀lú iná fún mo lè má fura o, ṣùgbọ́n mo mọ̀ pé tọ́lọ́run bá fẹ́ pín wa níyà kò ní sí reason. Wàá kò rí pé ìjà tí ò lè parí bẹ́lẹ̀ láàrin yín, ẹ kò pínyà. Ẹ gbàdúrà, ẹ sọ fún Ọlọ́run, gbogbo àwọn ọ̀rẹ́ tó jẹ́ ọ̀tá mi tí mo kó mọ́ra, tí mo kó tira, Olúwa pín wa níyà. Àwọn tí mo fi ṣe màmá, tí mo fi ṣe bàbá, tí mo fi ṣe ẹ̀gbọ́n, tí mo fi ṣe àbúrò tó jẹ́ pé ọ̀tá ni wọ́n, Ọlọ́run fi iná kún láì nídìí. Mi ò tẹ̀ fẹ́ excuse fún, má fẹ́ excuse lé. Ohun tó bá ti rí pé ó máa pa mí lára, pín wa níyà. Àdúrà, orúkọ Jésù, orúkọ Jésù, orúkọ Jésù, orúkọ Jésù, orúkọ Jésù, orúkọ Jésù. Ilé èṣù agbára ni orúkọ Jésù, orúkọ Jésù, orúkọ Jésù. Olódodo sáwọbẹ̀ wọ́n yè. Gbogbo ẹnikẹ́ni tí mo fi ṣe ọ̀rẹ́, tí mo fi ṣe àbúrò, tí mo fi ṣe ọmọ ìyá, tí mo fi ṣe ẹ̀gbọ́n, tí mo fi ṣe àbúrò, tí mo fi ṣe màmá, tí mo fi ṣe bàbá, tó jẹ́ pé ibi ló ń wá fún mi, ẹ̀mí mọ́ pín wa níyà láì nídìí. Pín wa níyà kò nídìí excuse. Adániwáyé òwúrọ̀ yìí ni mò ń bá ọ sọ. Ọlọ́run pín wa níyà, ó di ọ̀rọ̀. Má gbà fún ẹnikẹ́ni, èèyàn kéèyàn tá a bí nínú obìnrin, láti rí mi ṣe níkà, láti rí mi ṣe níbi. Má gbà fún ẹnikẹ́ni láti fà mí wálẹ̀ kẹ́lòmíì dìde. Ògo ni f'Olúwa lókè ọ̀run. Ẹlẹ́nkẹrin leléyìí, Jésù Olúwa wa. Àmín. Ṣọ́ra àwọn àdúrà yìí má fi ṣeré. Don't joke with it. I want to thank everybody. Ẹ ṣé, ẹ̀yin tẹ́ máa ń pray fún mi láì sinmi bẹ́ẹ̀, ẹ ṣé o. Àdúrà yín ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ mi o. Ẹ̀yin tẹ́ máa ń gbàdúrà ire ni o, kì í ṣe ẹ̀yin tẹ́ máa ń gbàdúrà òdì. Ẹ̀yin tẹ́ máa ń gbàdúrà òdì lórí ọ̀rọ̀ mi, àdúrà yín ò mú mi, orí ọmọ yín ló ń padà sí o. Ó lágbára o. Kí ló dé kan sáwọn míì máa ń joyè kan gbẹ́rù ẹlẹ́rù lórí kan fà tí wọ́n dání gan? Kí ló ń tí Adéyinka Aláṣeyọrí rà lọ́wọ́ àwọn tó ń bọ́ sí DM ẹ̀ tí wọ́n lọ ń gbèrò okú lé lórí àtòhun àtẹ̀bí ẹ̀? Àwọn míì ṣáà ní láìkí wàhálà, ẹlòmíì ò ṣáà mọ bó ṣe ń mind business ẹ̀. Torí arábìnrin ìjẹyàn kan tó ṣe wípé kì í dé anybody lóhùn, kò sírú ságà àbí ọ̀rọ̀ sán lè sọ sí kèké, kò ń fẹ́ anybody lésì. Tó fi bọ́ síta lọ́tẹ̀ láti wá reply àwọn èèyàn, láti máa gbàdúrà tó eléyìí. Àṣepé kinní yẹn ó ti ń dé góńgó ẹ̀mí ẹ̀ nìyẹn. Kí ló ń ṣẹlẹ̀ gan, ẹ̀yin èèyàn? Ẹ bá bá mi jèrò yín lórí ọ̀rọ̀ yìí sí comment. Ẹ dẹ̀ má gbàgbé láti máa bá mi follow DigiNaija online lórí Facebook, link tó wà lábẹ́ fídíò yìí àgbẹ̀yìndé orí page wa. From there ẹ tún máa enjoy àwọn updates tá a bá ń gbé wá lóríṣiríṣi. Ire o.